kábíyèsí Olódùmarè kábíyèsí fa akéwà ló mẹ́ta lọ́hùn káàkiri àgbáyé pátá kó fún wo nìfọ́ ètò ìgbò ní láṣẹ lọ́wọ́ Olódùmarè láṣẹ lọ́wọ́ fa ṣé gbọ́ aláǹtí fídíò yìí. Muftau mo á ń bi eléyìí pé kí ló ń jẹ́ Muftau ló wá ń jẹ́ kẹ́kọ́rọ́ èèyàn dẹ̀ ń jẹ́ Muftau orúkọ èèyàn mà ló ń jẹ́ Muftau àbí ṣùnù Muftau kí ṣùnù Saida ṣùnù Saida good night ṣùnù Mustapha hospital. ok tí ẹ ti dá ẹ ti fi ti ara yín gbọ́ bẹ́ẹ̀. ṣe àrí fídíò tọmọ yẹn ṣe ọmọbìnrin yẹn náà pè náà Nafisa ó ṣe fídíò yẹn ó gbé Arab woman wá ó ń béèrè àwọn orúkọ kan lọ́wọ́ ẹ̀ ó wá sọ túmọ̀ ẹ̀ pé kí ló ń jẹ́ Muftau kíní kan ló ń jẹ́ hospital ẹ̀ṣẹ̀ gbé lẹ́gbọ́ fídíò yẹn lẹ́yìn ìgbà yẹn àwọn muslim wá jáde wá ń tẹ́tí ẹ̀ màá play fídíò tí wọ́n ti ń tẹ́tí ẹ̀ màá ṣe play ṣé mọ́ nǹkan kan ti wà lára mùsùlùmí gangan fúnra wọn tán bá rí obìnrin wọ́n láì kó mọ dẹ́rù bà obìnrin gan tí nǹkan bá ṣe ọkùnrin irú tèmi báyìí wọ́n gbọ́dọ̀ lọ kóòtù wọ́n pè ọbọ̀ kan náà knowledge bọ̀bọ̀ yẹn náà àwọn mùsùlùmí àdúgbò wọ́n organize ẹ̀ wọ́n jí ọbọ̀ yẹn náà gbé tó àti wá dóbìnrin wọ́n wà wá sórí mídíà wọ́n àmọ́ dúnkòkò mọ́ wọn ọ̀rọ̀ tọ́mọbìnrin sọ yìí kò kì í ṣe ńlá kọ̀kọ́ tí ọkọ sọ kò kì í ṣe ọmọbìnrin ńlá kọ̀kọ́ tí ọkọ kọ́kọ́ sọ̀rọ̀ nípa orúkọ tí wọ́n jẹ́ ládùúgbò wa yìí ṣífì mọ̀ọ́mú lẹ Yorùbá báńkì bàbá kan ní sì mọ̀ọ́mú lẹ Yorùbá àwọn náà kọ́ ṣe fídíò lórí ọ̀rọ̀ yìí pé kí ni túmọ̀ àwọn orúkọ tá à ń jẹ́ àwọn náà kọ́ ṣe fídíò lórí ẹ̀ bọ̀ ẹ̀yẹ ọkọ̀ play fídíò bí tani threatening gẹ̀ Nafisa yẹn màá ṣe tẹ̀ play fídíò ṣífì mọ̀ọ́mú Yorùbá tí wọ́n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí kírẹ́tẹ̀ lọ gbé ṣífì mọ̀ọ́mú lẹ Yorùbá kírẹ́tẹ̀ lọ gbá àbá yẹn lé kẹlẹ àrẹ ṣífì mọ̀ọ́mú lẹ Yorùbá ayé pé ẹni ẹta lẹ dẹ́mú làlẹ́ dì mọ́ ẹgbọ́ fọ́nà tó ti ń tẹ́tì lédi yẹn àwọn aláyé irú. sórí ìwọ ọmọ Nafisa àbíkí lórúkọ ẹ yìí náà ó wà ń lé àràbù oúnjẹ òun mu nígbà tó wá jẹun tó wá yó tán ó wí pé kí ní nǹkan tó lè ṣe next yóò kó wá máa fẹ́ máa try láti máa spread hate towards Islam ni kó máa spread hate towards Islam ó fi pé nǹkan tó kó ẹ kó nìyà àbí now I'll tell you for free ṣorí Nàìjíríà làwọn èèyàn ti lè máa ṣe kí níwọ̀n Nàìjíríà gan sí of gan àwọn ọlọ́pàá wa àtàwọn ìjọba wa ti ń ṣe dáadáa ń sìn báyìí alhamdulillah lórí ọ̀rọ̀ ẹ̀sìn ṣe understand now ṣorí ní Libya tó wà yẹn I promise you for free but kí n tó kọ́kọ́ sọ̀rọ̀ tó fẹ́ sọ yẹn náà yẹn kọ́kọ́ kó lè máa ń pè nǹkan tó ń ṣe yẹn is a very very big crime máa ká àwọn kankan fún ẹ̀ ń sìn yìí so I will urge you take down that video I'm giving you 1 week. ẹ̀sìn Islam peace indeed ẹ̀sìn Islam ẹ̀sìn àlàáfíà ni ẹ̀sìn àlàáfíà ni ṣe àlàáfíà àlàáfíà yẹnu làwọn fi mọ́ sọ́n tí wọn ò lè practice àlàáfíà ẹ̀sìn àlàáfíà ẹ mọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé ilẹ̀ ń darí ayé yẹn mùsùlùmí mọ̀ sọ bẹ́ẹ̀ ni pé àwọn ni wọ́n ń darí ayé bẹ́ẹ̀ ni pé àwọn ni wọ́n fún ẹ lóúnjẹ àwọn ni wọ́n ń decide fún láìpẹ́ ẹ sórí ìwọ ọmọ tó wà ní àràbù yẹn tó wà ní Libya yẹn wà á rí tí màá ṣe lílẹ̀ Libya tó wà yẹn ibi àṣù ẹ wọn wá lé ẹ wálé ẹ̀yin ò lè báyàn ṣe físà téyọ̀ fi travel out àfi kẹ́ni tó ti wà nílùú èbó kẹ́ ẹ wá bẹ́ẹ̀ sì lè wálé ẹ wá ní ẹ go and take down that video kó lọ take down video kíni ṣé wọ́n lo ra dátà fún ni ẹ sì mọ̀ ṣe bí wòrè báyìí ṣé wọ́n lo ra dátà fún ṣé wọ́n lo ń gàrí ẹ̀ ni wàá sọ fún pé make sure you take down that video which video ni kò take down ẹ mọ̀ ṣe bí ẹni wípé ẹ̀yin lẹ láyé lẹ̀ ẹ mọ̀ ṣe bí ẹni pé ẹ̀yin lọ́lọ́run kórè ayé lé lọ́wọ́ go and take down that video so ilẹ̀ Libya tó wáyé Nàìjíríà lòrò kúlẹ̀ tí lè máa ṣe rubbish ṣé ìjọba ilẹ̀ Libya wà láyé wòrè tẹ̀yìn ṣe yìí ilẹ̀ Yorùbá tẹ̀ wá yìí ṣé báwọn mùsùlùmí ẹgbẹ́ yín náà ló kún yín lọ́wọ́ àwọn ìtòrí jájẹ́ nu yín ló ń kún yín lọ́wọ́ ẹ yẹ ìbọ̀dọ̀ bá ṣàkíyèsí ó yẹ lọ gbé ẹ̀sìn tí yín ẹ̀yin mọ́ protect ẹ̀ ni ẹ wá ní wọ́n to put down Islam ṣé Islam ti yín sọ́run lẹ́yìn tí kí Islam ti yín wá ni wọ́n láwọn tó ní Islam orí bó wọn ò sọmọ wọn ní kọ́kọ́rọ́ wọn ò sọmọ wọn láǹbrẹ́là wọn ò sọmọ wọn ní àgà wọ́n láwọn orúkọ tẹ̀yìn sọ àwọn ọmọ yẹn wọ́n láwọn ọmọ ládùúgbò wa ò jẹ́ wọ́n lé yín kúrò ní òkun ẹ tún lọ paná ṣé ẹ gbádùn wọ́n lé yín kúrò ní òkun ẹ tún lọ paná
wọ́n láwọn ọmọ orúkọ tẹ̀sán wọn àgà lukumanu ajara simbi wọ́n láwọn orúkọ yóò nítumọ̀. ẹ bá sọ pé ẹ ó lè kó Libya kí lọ break down video ìwọ ló ń gàrí ayé ẹ ni. àwọn lórí burúkú wọ́n defend ju Golo Kante lọ. mi ò pa láṣẹ fún ẹ o, mi ò tó mi ìjámọ̀ kankan o, but I'm giving you 1 week to take down that video. If not, sori picture àti video ẹ, I'm going to report it to Libya police station. One day track it down and they will get you. You understand? O tún wá ń full woman yẹn, o ń full woman yẹn, o interrogate woman yẹn, ó dẹ̀ pé o mọ ẹ̀ṣẹ̀ nǹkan tó ń ṣe yìí ṣá. Now let me read this to you real quick. Article 291 of Libya's 1953 Penal Code explicitly criminalizes publicly attacking Islam or using expression inappropriate for God, a prophet or messenger sallallahu alaihi wasallam. Now, penalty up to 2 years imprisonment. That's number 1. Insulting Islam or the Prophet Muhammad sallallahu alaihi wasallam is also prosecuted under broader charges like instigating division and offending religious sanctities. And in some courts, militia controlled area, this can carry up to the death penalty. Now, anti-cybercrime law 2022 Article 42 criminalizes online content that insult religion sanctities with praising terms. Speech considered offensive to Muslim is banned by law. Now, ogun go mo kon ra ke ben fún yín. Ṣé gbọ́ ó sọ di lawyer lulu Libya on kòfin ìyà jẹ COVID to Libya law 2 years imprisonment. Ìtàn ìfisẹ̀ sáà mo ti yín ni ẹ̀wọ̀n yìí náà ni kẹ́bọ̀ fẹ́ wọn dẹ́rùbà yẹn ọmọlọmọ tó wà ní Libya ó tún fẹ́ràn Libya ó sọ di lawyer lu Libya in Libya law. Òpònú Libya law kọ́ sanfara law ni ní nǹkan tẹ́ fẹ́ fàyè yín ṣe àbí kẹ́yìn mọ́ fàyè yín wá láàkì kẹ́ mọ́ fàyè yín wẹ̀ ń tẹ́nà lẹ́wọ̀n kẹ́ mọ́ fàyè yín dúkòkò mọ́yàn. Òun sọ inú ẹ̀dẹ̀ ń dùn òun ka Libya ẹ̀ńtẹ́tì ọmọ yẹn nìyẹn o. Òpònú tí ń tẹ́tì yẹn yóò lè mọ́ kúrò Nàìjíríà o ó lè mọ́ kúrò ní bàbá bẹ́ẹ̀ rí àbí kó ló kó àdúgbò òwúrẹ́ wọn lọ ni o ó lè mọ́ kúrò ń bẹ́ o ló kúrò tí ń tẹ́tì yẹn mọ́ ọlọ́mọ yìí. Libya lọ ẹ̀yin ò rí nǹkan kan tẹ́lẹ̀ ṣe fọ́mọ ya yín nínú ẹ̀sìn láti fi ràn lọ́wọ́ àfi kẹ́ ẹ mọ́ dúnkòkò ẹ̀wọ̀n ogun mọ́mọ́ lọ́mọ tó a pé o mọ̀ pé ẹjọ́ rọ̀ lọ́rùn ó fẹ́ pẹjọ́ tòótọ́ mọ̀ bọ̀ kìí ṣe nàfisà lọ́wọ́ kọ́ sọ ní tó ń sọ ìkísẹ́ nàfisà lọ́wọ́ kọ́ sọ ẹ gbé màmú yìí náà gbọ́n tí màmú yìí sọ gbọ́n tí màmú sọ kìí ṣe nàfisà lọ́wọ́ kọ́ sọ ẹ fi òfin Nàìjíríà gbé sífì màmú lẹ Yorùbá náà ẹ gbọ́n tí sífì màmú lẹ Yorùbá sọ. ẹ̀sìn káfíńrú alọ́dún òun lẹ̀ mọ̀ nínú Ìsìlámù wọ́n da gbogbo sísẹ́mù wa gbogbo ọmọ Yorùbá tẹ́lẹ̀ à ń jẹ́ Adéwùmí Adélájà Adébọ̀wálé Ọmọbọ̀wálé Bùkọ́lá ó kọ́tà ń jẹ́nu wọ́n dẹ̀ bí wọ́n ní ká máa jókòó Muslim wọ́n ní kí ló kọ́ Muslim tí wọ́n mọ̀ jẹ́ wọ́n ní kí wọ́n mọ̀ jẹ́ Muftau inú wa dùn yóò ní Muftau lánàá ìhun ẹ̀ ń tẹ́lẹ̀ ìrò pé ìwọ́n kọ́ ìwọ́n tó tóbìnrin kí ló kọ̀ rẹ̀ àǹtí Ajára lèmi o Ajára ìgbà tí mo wá darí Saudi Arabia dé mo lo ọdún 9 láti mọ ìmọ̀ èdè Arab láti lè kọ́ láti lè kà tí lábáwá abájọ fèsì ara ìwé àǹtí Ajára sọ ọmọ tí mo kọ̀ rẹ̀ ó lọ́wọ́ mọ́ òkúta lọ ń jẹ́ wọ́n sì ní ká máa jẹ́ bẹ́ẹ̀ ìwọ́n kọ́ oníbùbùtáwù lòún jẹ́ kí ni tùmọ̀ bùbùtáwù lédè lábáwá bàtí ọmọ kọ́kọ́rọ́ tàbí sílẹ̀kùn inú rẹ̀ ṣe ń tó so àwọn Fúlàní ti wọ̀ ọ̀dọ́ wa wọ́n ṣe ìgbò wọ́n ní pé a ní ìkan tó dáa nínú ẹ̀sìn wọ́n gbà lọ́wọ́ wa wọ́n ní ká máa jẹ́ ọkọ̀ mùsùlùmù sọ́kọ̀ mùsùlùmù náà tẹ̀jẹ̀ lẹ́nu náà lẹ́ jẹ́ òsínlá inú tẹ̀jẹ̀ àti òsínlá yóò wá fẹ́ yí àgà táwọn nẹ́pà tó gbó àgàtọ̀ ìwọ́n kọ́ ará Èkó mísírà rúlà tá a fi wá fún ẹ̀là èlòjẹ́ so gbogbo kí ni about 200 and something ní ọkọ̀ tí mo condemn nínú Islam tẹ́lá wọn jẹ́ because wọ́n mọ̀ pé ọkọ̀ tẹ́ ń jẹ́ yẹn ọkọ̀ yẹn dáa tẹ́lá pè ní Adéwùmí ọkọ̀ tó rẹwà ní òun náà làwọn lábáwá ń jẹ́ ní Saudi Arabia torí pé ìtọ́pa wápọ̀ pẹ̀lú Saudi nǹkan méjì náà ni King Saudi Arabia ọba aládé wọ́n pè wọ́n sọ pé Emir of Saudi wọ́n sọ pé Sultan of Saudi níbo wọn náà ti wá wà ní Kùránì kéèyàn máa jẹ́ Emir tọ́lọ̀ náà lọ sọ pé ẹ máa jẹ́ Emir ẹ máa jẹ́ Sultan níbo ló ti wà ní Kùránì irọ́ tán pa fún yín nu wọ́n wà wé láwà níbi àwọn tí wọ́n tó gbá láwọn ọ̀dọ́ yìí
because kí ni ìtumọ̀ láwàní question láwàní èdè lábáwá ni kí ni ìtumọ̀ rẹ̀ ó ní alẹ́ àmọ́yìmù láwàní tá bá dákọ̀ àmọ́yìmù wọn ní láwàní òun náà pè ní àmọ́yìmù kọ̀ wá sẹ́ni tó lè wà ní wàní àti ilẹ̀ haúsá wọn wà ní kí ló kọ́ ọmọ tiẹ̀ tí ó ní àmọ́yìmù ní láwàní ọmọ jẹ́ àmọ́ ó kọ́ tiwa adé ni crown òun ni alimusawamat adatu moluku arabikiya táàfin dáhùn balẹ̀ àwọn pípẹ́ wa ní adéwùmí adésínà àwọn àlepọ̀ ọmọ tiwa ládé àwọn olùkọ́ ọmọ tiwa láwàní so bọ́ ṣe ṣọ́ọ̀tù so ìdílé ti wà ẹ̀ sábà ń bọ̀rọ̀ lọ́rin. ṣe àgbọ̀rọ̀ báyẹn nígbà tí bàbá yìí tí wọ́n sọ kúrẹ́tẹ̀ rẹ̀ fọlọ́pàá rẹ̀ sí bàbá yìí bàbá síbùmọ̀mílẹ̀ yorùbá yìí ọlọ́jẹ̀mí ogun bàbá yẹn sọ pé wọ́n lọ́dún mẹ́sàn-án làwọn fi lọ lò lẹ́yìn ẹ̀rọ wa làwọn fi kọ́ lárúbáwá táwọn fi kọ́ àwọn wá sọ́dí gbogbo ọ̀rọ̀ wọn word to word nípa wòsílà rúlà àgà mistura kọ́kọ́rọ́ ètò wá sí wọ́n lè mọ̀ ní pé àwọn lárúbáwò àwọn ò sọ ọmọ wọn lórúkọ yẹn àwọn làwọn sọ tiwa ládé àwọn òwe láwàní kí táwọn ọmọ sọmọ tí wọ́n láwàní nígbà tí wọn ò ní nígbà yẹn pé kíní yẹn ò ní túmọ̀ ṣùgbọ́n àwọn ìpínlẹ̀ ọ̀rọ̀ tí wọ́n bí táyì pè ní adé olórí ni àwọn tó wá gbélé ládùúgbò wa sọ pé àwọn ọmọ fúnra wọn ò sọ àwọn ọmọ wọn lórúkọ yẹn torí àwọn ọmọ túmọ̀ ẹ̀ torí pé ẹ mọ̀ pé ẹ wá pàwá sínú èdè tá a gbọ́ torí pé ẹ mọ̀ pé àgbèdè yẹn ẹ wá ń sọ aláwọ̀ orúkọ àwọn orúkọ ọgí orúkọ ọké orúkọ tí ò ní túmọ̀ orúkọ spita àjàrà mistura bàbá ìwà rí wọ́n pàṣẹ àkíyèsí ńgbà yẹn tí a bá ṣe fídíò yìí yóò tó bí 6 or 5 years ago the same thing ẹlòmíì tí wàá lẹ ládùúgbò yẹn ó tún wá ń confirm tí a bá yìí sọ ẹ wá ń bàjá kí ni wàhálà ló kéèyàn sọ tọrọ ganan ẹ wá ń dúnkòkò mọ ẹ fọlọ́pàá Libya gbé ẹ gbé lọ kóòtù Libya tí wọ́n bá gbé lọ kóòtù Libya ó wàá fi gbà wọ́ọ̀dù ipò tún tẹnìkan sí àbí ṣé tó wá gbé ọmọ Nàfísà yìí lọ kóòtù Libya ń sìn ó gbà wọ́ọ̀dù pé kúta nìyẹn kan sí ni tẹ́lifíṣì táyé pé Nàìjíríà ni ọmọ yìí wà ní kọ́lọ́mọ̀jẹ̀ ti lọ pamọ́lé ìjọba àlù sí ń gbóyìn bẹ́ẹ̀ ṣe sórí burúkú yìí wọ́n ń dà sí yín la ṣé n tó kàn wá kú ni ṣùgbọ́n kò sí bí ọ̀sẹ̀ ní rí bẹ́ẹ̀ torí pé ẹ̀yìnkẹ́ jókòó sí di ẹ̀sìn yẹn táyé pé bẹ̀rẹ̀ yín ti ń jẹun ẹ ti rí pé báwọn yẹn ṣe ń jáde ṣọ́ọ̀bù yín ni wọ́n ń fọ́ àsìkò sì ń bọ̀ táwọn èèyàn máa pè yín wípé ẹ mọ̀ wá sọmọ wa lóko mọ́ á fọmọ lóko fúnra wa àsìkò sì ń bọ̀ ẹ má dúkòkò mọ́ ọmọ ọlọ́mọ ṣé ẹ pa ni òun ò lóbì kò lẹ́lẹ́ àti ẹ̀ gbogbo pátá látòrí wèrè gulu alágúùsì gbogbo pátápátá ló ti dúkòkò mọ́mọ́ ẹ̀ lórí kó ṣe fídíò pé orúkọ tẹ̀ sọ àwọn ọmọ kò ní túmọ̀ Nàfísà tó ń gán jẹ́ gan kò ní túmọ̀ ó ti túmọ̀ orúkọ ẹ̀ ọmọ ẹgbẹ́ fẹ́jú kò sílámù mọ́ tí ẹ̀ bá fẹ́ sísìn tilẹ̀ ẹ̀yìn ìwà ni mo sáré yìnyẹn kan ẹ̀ mọ́ bọ́n tẹ́lẹ̀ fi pè é padà sínú ẹ̀sìn àfọ̀nà tẹ́gbà fìyà jẹ̀yàn torí kó fẹ̀sìn lẹ̀ wọ́n wá ń ka áyà pé ànábì ní tó wá ti fẹ̀sìn lẹ̀ kí wọ́n pa ni ẹni lọ ni ìsìlámù ni kí wọ́n pa yàn but àwọn tó ti fẹ̀sìn lẹ̀ gan tó kàn sọ òtítọ́ ẹ fẹ́ pa ẹ̀yin tẹ́lẹ̀ fẹ́ gbẹ̀yàn lọ sí kóòtù tẹ́ ẹ bá lóògùn àti pa ẹ̀ pa ẹni yẹn nítorí mẹ́rin gbòyìn kó yẹ pé ó gbé lọ sí kóòtù ó fẹ́ níwọ̀n láti gbé lọ sí kóòtù dáadáa tó wá lóògùn tó lè fi pẹ́ nìyẹn ó pa àwọn sọ wípé ẹ̀sìn Islam sọ pé ẹni tí wọ́n ẹ̀sìn Islam mọ̀ kún wọ́n pa ni ẹ sọ pé ẹ̀sìn àlàáfíà ni ẹ̀sìn Islam kọ́ wa báwọn sẹ́yìn tó ti ẹ̀gbẹ́ mẹ́tí aṣọ ara rẹ̀ tó tẹ̀ mọ́lẹ̀ tó gbọ̀n ya káwọn àtàjẹ sara wọn yìí káwọn ṣàfihàn ni tó náà wọ́n yẹn tàjẹ pa wa ni ìwọ́n tó mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ tó sọ pé fi ìjọba Libya gbé bẹ́ẹ̀ lè ya sàlátù ó lọ kọ nínú church òwúrọ̀ ìyàsẹ̀lá tó yẹ jáde ó ní kìrìsìtẹ́nì ọmọ yóò wun ni mùsùlùmí ọmọ yóò wun ni oníṣẹ̀ṣe ọmọ yóò wun ni gbogbo ẹ bọ́ sórí mídíà náà ni ẹ ń gbé ọmọ ọlọ́mọ sí pé ìyàsẹ̀lá tù tó yẹ kó lọ ṣọ́ọ̀ṣì lọ́kọ ni ẹ̀ ń ṣe bísínẹ́sì tiẹ̀ ẹ̀yin wèrè kan yọnu sọ́rọ̀ ayé ẹ̀ ńjọ́ tíjọba àlùbá tó bẹ̀rẹ̀ sí ní gbé yín lẹ́ẹ̀tọ́ mọ̀ tẹ́ ẹ dá lọ́rùn gbogbo ẹ̀yin tẹ́yìn tí a ti fẹ́ tọ́ ọmọnìyàn ẹ dákun ẹ bá àdìdé sọ̀rọ̀ ọmọ Nàfísà yìí o ẹ bá àdìdé sí ẹ má jẹ́ wọ́n fi hàn kan sọmọ ọlọ́mọ o ẹ̀yin àáfà tẹ̀ ń dúkòkò mọ́ látòrí àlàgúùsì tí ìkàbá sọmọ yẹn ọwọ́ yín láti béèrè o ọwọ́ yín láti béèrè nílùú Libya tó wà yẹn nǹkan kò gbúdọ̀ ṣe
tí kò mọ̀ jẹ́ pé àwọn èèyàn wọn lọ lò fi Libya sẹ́yìn pé àwọn sahara continent ni àwọn ọmọ bẹ́ẹ̀ rí ni kó lọ bí ọmọ ọlọ́mọ lórí dànù ìyẹn kó gbúdọ̀ sọmọ yẹn o nǹkan kan gbúdọ̀ sọmọ nàbí sáyẹn mo sọ lè mo dúró ná pẹ̀lú ìfowójẹ́ fíwò ní fẹ́ jẹ́ gbogbo nídìí láṣẹ lọ́rùn mi láṣẹ lọ́wọ́ fa mo kí ẹ làbọ̀rọ̀ ẹ làbọ̀yẹ̀ ìbọ̀ yìí ṣe.